àǹtí mi ṣọlá pé ẹ máa pẹ̀lẹ́ àti ẹ̀ ti jáde ẹ̀jẹ̀ àkọ́kọ́ kí yín mo kí yín togun-togun mo kí yín tẹ̀ṣọ̀-tẹ̀ṣọ̀ mo fi gbogbo nǹkan kí yín a máa kú gbogbo nǹkan tó ṣẹlẹ̀ báwo lẹ ṣe ń keep up nsìn ẹ pẹ̀lẹ́ ẹ má ké mọ́ o nǹkan tó ti lọ o kò lè padà wá mọ́ o bẹ́ẹ̀ ni o ọjọ́ mi ẹ ṣe visibility studies yín dáadáa kẹ́ tó lọ ralẹ̀ òòṣà ilẹ̀ ìjọba àtẹ̀dúpẹ́pẹ́ ti jáde ẹ̀yin náà ti ń let go díẹ̀díẹ̀ pé ó ti lọ nìyẹn kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe sí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹ ti ń jáde. Àǹtí ẹ jọ̀ọ́ ṣe rí bẹ́ẹ̀ tún ṣe jáde yìí ẹ má tún jáde lékú lọ́wọ́ o ṣe ti gbọ́ ẹ má jáde lé àrùn lọ́wọ́ ṣe rí nǹkan tẹ́ ẹ ṣe lẹ́ ń jẹ o nǹkan tẹ́ ẹ ṣe lẹ́ ń jẹ o àǹtí ṣọlá pé ẹ má fi ìkanra mọ́ màmá síta ẹ má fi ìkanra mọ́ ọba ẹ má tiẹ̀ fi ìkanra mọ́ anybody ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ tẹ́tígẹ̀tì sí ẹ̀yin tí ìjọba ń tíráàkì àkáǹtì táwọn ọmọ oníke àwọn ọmọ oníjọ lọ́wọ́ owó sínú àkáǹtì ẹ̀yin àtijọba nìyẹn màmá síta àti Wọnúọlá tó ń dìféèmù kárátà ara wọn ẹ wò àwọn wọn rí ara wọn bẹ́yẹn ẹ má kírọ̀sì lẹ́yìn ṣe rí eléyìí tó ṣì báyìí ẹ wò ó wọ́ọ̀sì ju anything tó lè ṣe anybody lórí social media space kéèyàn kan ṣẹ̀wọ̀n ó dáa ju pé kí gbogbo nǹkan téèyàn ti fàárọ̀ ẹ̀ ṣe téèyàn ti fi 20 ọdún ṣe 30 ọdún ṣe kí gbogbo ẹ̀ dẹ̀ dojú délẹ̀ no retreat no ṣe kíni no surrender kí gbogbo ẹ̀ dẹ̀ ṣe kíni kó dojú délẹ̀ ẹ wò ó ṣe rí bẹ́ẹ̀ ṣe jáde tó bá jẹ́ pé ẹ lọ́pọlọ ó yẹ kẹ́ ẹ lọ retrace steps yín kẹ́ ẹ lọ wò ó pé kí ló dé tí àjálù ní òrírú mò ń sọ pé ní ìdí history of gbogbo ọdún tí mo ti lò nílé ayé mi ò gbọ́ rí mi ò rí rí kó jẹ́ pé nǹkan burúkú tẹ́ bá wo Yorùbá fi gan ní àfọwọ́fà ni kí ni ó tún kù kó ṣẹlẹ̀ sí Ṣọlá pé ju gbogbo nǹkan tó ti ṣẹlẹ̀ yìí wọ́n ti já sí òwò láàrin ọjà wọ́n ti gba ilẹ̀ wọ́n ti gba ilé lọ́wọ́ ẹ̀ wọ́n ti gba gbogbo nǹkan lọ́wọ́ ẹ̀ eku ò ké bí eku mọ́ ẹyẹ ò ké bí ẹyẹ mọ́ ṣe ló dàbẹ̀ ni pé mò ń wo ìgbésí ayé yín ó dàbẹ̀ ni pé mò ń wo Yorùbá fíìmù ẹ̀yin lẹ wá lẹ́nu tẹ́ ẹ sọ pé èèyàn kan ó lọ ṣe kinní ṣé jókòó tó lọ sí kinní ṣé kò ti dé sí ṣé jókòó tó lọ kò ti dé ẹ̀yin tó gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ ṣé ẹ lè rí lẹ́yìn mọ́ ó tún sọ pé wọ́n máa ṣe burial ceremony fún California tó gbà lọ́wọ́ yín tíjọba gbà ẹ tún dé tó tún yẹ kẹ́ ẹ tún wò pé Palm Wine Island tẹ́ fẹ́ tà yìí ṣé kì í ṣe ìjọba lónìí ṣé kò sẹ́ni problem nídìí ẹ̀ torí ẹ tún ti gbé yẹn wá ń sìn ẹ tún ṣe visibility studies yín wọ́n á tún gbà lọ́wọ́ yín eléyìí tẹ́ fi ń kígbe Joko Snell ọba ńlá tẹ́ ẹ fi kanra mọ́ àwọn blogger yìí ẹ lọ́ọ́ fi kanra mọ́ àwọn ìjọba tó ń gbà lọ́wọ́ yín bẹ́ẹ̀ ẹ wò ó dàbí pé kì í ṣe Ìyábọ̀ Òjó ló ń ṣe yín o kì í ṣe àwọn Ìyábọ̀ Òjó kọ́ ni blackmailer ìjọba gangan ni blackmailer tó ń ba ayé yín jẹ́ bẹ́ẹ̀ bá ṣe ń fojú ọwọ́ kójọ ìjọba máa bá yín dànù bẹ́ẹ̀ bá ṣe ń fojú ọwọ́ kójọ ẹ máa dànù pẹ̀lẹ́ yín ọwọ́ ṣé ẹ ti jókòó ṣé ẹ ti pinnu yín ṣé ẹ ti gba gbogbo paperworks àbẹ́ ẹ̀ tí ì gbà torí nobody is coming to save you kẹ́ ẹ bú Joko Snell from now till tomorrow bíntín báyìí ni ti Joko Snell ẹ̀yin ti wà nù gbèsè náà Joko Snell ò jẹ́ gbèsè náà bẹ́ẹ̀ ni kò sí nǹkan kan tó ṣe iṣẹ́ Joko Snell iṣẹ́ ẹ̀ ń lọ ọjà tó ń tà ó ń rí tà ẹ̀yin là lè sọ the same thing no customer no land no money
ẹ̀dẹ̀ tún ti wà ní wọ́n tún ti ń track account ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o. Aunty Shola pé if you don't take anything from everything I've been saying, just take this one. Just take this one. Focus on your focus. Ọ̀rọ̀ Chioma Good ẹni. Focus on your focus. The time tẹ́ fi ń wá lóru, tẹ́ ń wá lọ́sàn-án, tẹ́ ń ṣe iṣẹ́ òru, tẹ́ ń rán oró kiri. Tó bá jẹ́ pé ẹ focus on your focus ni, wọn ò ní gba California o, ẹ má ti tètè rí kíní. Kó tó di pé ó ṣẹlẹ̀. If the time you spend kì í ṣe pé ọmọ kan wọ́n máa gbé sí, wọ́n máa gbé gbogbo àwọn ọmọ ẹ̀ sí. Ẹ má fi ìkanra mọ́ anybody. Ẹ má fi ìkanra mọ́ anybody. Mo ti gbọ́ lórí TikTok lánàá téèyàn kan sọ pé ẹ má fọ́ ní o. Téèyàn kan sọ pé látẹ̀ní lọ ó yẹ kó change yín kúrò Ṣọlá pé kó di Tolúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀. Bóyá Tolúwa ni màá máa pè yín sí báyìí. Wọ́n ló yẹ kó change orúkọ yín from Ṣọlá pé to Tolúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀. Èèyàn tó ní nǹkan tani Ọlọ́run ọba lẹ́yìn Ọlọ́run ọba ló nílẹ̀ tó dá gbogbo ẹ̀. Ó dẹ̀ gbélé kíni, ó gbélé ìjọba lọ́wọ́. Ìjọba ti gba nǹkan wọn o, tìjọba nílẹ̀ àti ẹ̀kún rẹ̀. Ayé àti California tó tẹ̀dó sínú rẹ̀. Tìjọba nílẹ̀ àti ẹ̀kún rẹ̀. Lizzozoo àti California tó tẹ̀dó sínú rẹ̀. Èèyàn tó ní nǹkan ti gba nǹkan wọn. Èmi tẹ̀ wá fẹ́ bèrè lọ́wọ́ yín báyìí, kí ni plan B? Torí ẹ̀yin nìkan lẹ́ẹ̀kín ní plan. What is your plan? Àbí kí ìyá yín ní plan ni? Nígbà tí gbogbo eléyìí ti ṣẹlẹ̀ báyìí, kí ni plan B? Ẹ kẹ́jọ́ lẹ̀, ẹ fẹ̀tẹ̀ lẹ̀ pálapàlapà. Ọ̀rọ̀ yín kọ́ ló gbé mama síta lọ síbi tó lọ. Ẹ má dà pọ̀, ẹ má dùnnú. Bẹ́ẹ̀ ni, ọ̀rọ̀ yín kọ́ kìdẹ́ ń ṣe ilẹ̀ ògẹ̀rẹ́ gan tó tún fẹ́ẹ̀lì yín níwájú ìjọba. Kì í ṣe ọ̀rọ̀ yín, kì í ṣe pé yín. Kí ni plan yín sìn? Torí obviously tó ti lè gba California. Ṣẹ́rí palm yẹn kò sí anybody tó ń bọ̀ wá ra ẹ má jà tọ́ra wa jẹ. Kí ni plan yẹn? Kí ni plan C àbí plan Z nísìn? Cream olùlẹ̀, ayépélés olùlẹ̀, gold olùlẹ̀, diamond olùlẹ̀, ilẹ̀ ló tún ti ń lulẹ̀ yìí báyìí. Ṣé ilẹ̀ tún ń lulẹ̀ ní báyìí? Ọ̀lọ́. Aunty Shola pé pẹ́ńsù ẹ̀ lè ta, tẹ́ bá ta pẹ́ńsù ẹ̀ máa jẹ gbèsè bọ̀ bẹ́ẹ̀ ni. Ìrèzà níbi tó dé ẹ̀ lè ta. Ẹni ọdún mẹ́ta ẹ sọ fún wa pé èèyàn tó bá ra aṣọ lọ́wọ́ yín ẹ máa fún ní cream tó máa jẹ́ kókó ọkùnrin le, kókó ọkùnrin tó bá ti súnmọ́ kó le. Ẹ jọ ẹ lọ lo cream yẹn fáwọn ìjọba, ẹ fi para lọ sọ́dọ̀ àyọ̀dọ̀ ìjọba tó kó wọ́n bá le fún yín. Wọ́n máa gbé California sílẹ̀ náà. Wọ́n máa release California padà fún yín. Ẹ̀yin ní cream tẹ́ lè jẹ́ kókó ọkùnrin le. Ẹ lè fi para kẹ́ ẹ lọ sọ́dọ̀ ìjọba tó gba California. Irú cream yẹn. In fact, tíjọba gan bá jẹ́ gay gan, ẹ fi pa láti lára. Kí láti lọ síbẹ̀? Ẹsẹ̀kẹsẹ̀ náà máa release ilẹ̀ yẹn fún yín. Ẹ tún ti bẹ̀rẹ̀ rádaràda tẹ́ ẹ ṣe, tẹ́ ẹ rí nǹkan kan mú bọ̀m̀bẹ̀. Ẹ mà tún ti ń tu ṣe ń sìn Aunty Shola pé òṣì àti ìranù ara ta mára yọ̀ tẹ́ ẹ̀ ń ṣe. Ẹ màmá tí tún tu ṣe. Bọ̀ kí ló máa ń ṣe yín náà? Ọjọ́ wo lẹ tó fẹ́ nísìnyí? Ẹ ló ń fi kanra mọ́. Ṣé wọ́n bí yín dá kẹ́kọ̀ọ́ là ò ti gọ́ọ̀mẹ̀ntì? Ṣé bẹ́ẹ̀ sọ pé ẹ̀ mà wọ́n tó wà ń bẹ̀?
àwọn tó wà bẹ́ẹ̀ dẹ́ wò yín táyé yín dẹ̀ tó fi ń bàjẹ́. Àǹtí Ṣọlá pé change your circle. Débẹ́ sọ pé ẹ mọ̀ ìjọba tó wà ń bẹ̀, ẹ mọ̀ ọ̀gá ọlọ́pàá tó wà ń bẹ̀, ẹ mọ̀ dísù. Báwo ni dísù ṣe máa wò yín tí ìjọba kọ́ ni dísù ni? Ìjọba ní dísù, ìjọba ní petrol náà. Ó yẹ kó ṣe kí ni? Ó yẹ kó tún jẹ́ kó gbalẹ̀ lọ́wọ́ yín. Kí wá láǹfààní? Kí láǹfààní? Gbogbo ẹ̀mẹ́lì. Mo mọ̀ pé wà á ti sunkún, ẹ̀mí àti fẹ́ bọ́. Ó jẹ́ kí n pẹ́ ké. Wà á ti sunkún, ẹ̀mí àti fẹ́ bọ́. Torí ṣóò yẹn, ó lọ fà á. Ó mà lọ fà á. Àwọn ayé máa rí díẹ̀ o. Ṣọlá pé àwọn ayé máa rí díẹ̀. Tó bá jẹ́ pé o ò rí bí eléyìí lórí social media ni, àṣírí ẹ̀ ò bá má tú sáyé lọ́wọ́ tó tẹ́lẹ̀. Àṣírí ẹ̀ bọ̀ ìwọ náà ló máa jáde. Àwọn ará Sango ṣé wọ́n lè ra? Àwọn Sango ti ra fún California sí i o. Lizzozoo, àwọn ará Sango, àwọn ló wà ti gba California lọ́wọ́ ẹ̀ báyìí. Kí làwọn wá ṣe báyìí? Mo ti bẹ́ẹ̀ pé Judith. Wọ́n já aago mọ́ mi létí ni. Wọ́n láwọn ò mèèyàn tó ń jẹ́ Lizzy. Wọ́n láwọn ò mọ̀ tí ó mọ̀ pé Judith ṣé mo yẹ tó ń ta Judith. Mo ti pe Judith on your behalf. Wọ́n láwọn ò mẹ́rí. Mo kàn ń wò ṣe rí gbogbo eléyìí tó ń ṣe yẹn. She's trying to put on a brave face. Ṣé ti understand it? Wípé ṣé mọ̀ ẹ ti máa mọ̀ pé ó ń try ni. She's going through different. Ṣé mọ̀ tó wá break heart obìnrin? She will cry, she will be angry, she will reset kó tó di pé ó mọ nǹkan tó fẹ́ ṣe. Lizzy ti sunkún. Ó ti bínú. Ó ti tutù. Ṣé ti understand this? Ó ti fi kan ra máwọn ọmọ máa síta. Ọlọ́run ló mọ the next phase tó tún máa ṣe ń sìn. Because kó kanra mọ́ máa síta from now to eternity. Sórí nǹkan tó bá ẹ̀, òkò tó bá ẹ̀, ṣe ló dàbí asteroid. O ò lè recover tó máa fi kú. Kó má jẹ́ pé California ẹ̀gan ló máa pa ẹ́. Òkò tó bá ẹ̀. Nǹkan wò ní pé ó mà ṣe o. Ọmọ ẹni ò bá jọ ní àbáyọ. Ìfún ìyá ẹ̀ ló jájẹ lóòótọ́. Bí òun náà ṣe wèrè tí ló fi kú dànù. Wọ́n ní ilé wó pàjá ẹ̀. Símẹ́tírì tún wó pa. Ibi tó tún sí ó tún sán pa. Irú ibo náà ti tọrọ yín náà. Òwú ìyàgbọ́n. Ibo náà ti kí ló dé táyé yín rí báyìí náà? Ayé ìyá àti ẹ̀ ò dá tí tó fi kú sọnù. Ó tún kú náà. Sàárè ẹ̀ náà ò tún dá, kò ṣeé rí. Ìwọ náà ìgbésí ayé tiẹ̀ gan ò dá ìgbà tó wà láyé. Ṣé tó bá tún kú tán? Ṣé sàárè tiẹ̀ ṣé kò tún ní sán láàrin? Ta ló ṣépè fún yín? Ṣé ẹ ti ṣẹ̀yàn kan ni? Yénùgúnmẹ̀, ṣé ẹ ṣẹ̀yàn kan ni? Ta lẹ́ṣẹ̀? I keep asking myself pé kí lọmọdé yìí ṣe? Ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ tó le tó tẹ́lẹ̀ táyé ẹ̀ fi rí báyìí? Ó wá ń kanra máwọn jókòó. Ó kanra máwọn from today to tomorrow. Sórí nǹkan tó ti sọnù nínú ayé ẹ̀ ó lè rí mọ́. Ó ti di èèyàn tó jẹ́ pé ó lè ṣe nǹkan kan láṣeyọrí mọ́. From èèyàn tó ti ń dá fún tó ti mọ̀ ọ́ ṣe, ó wá di èèyàn tí ò lè ṣe nǹkan kan láṣeyọrí mọ́. I don't know. I don't understand. Kò yé mi. Kò yé mi o. Ọ̀rọ̀ ẹ máa ń amaze mi pé
Ah ah. Wo ibi tó bá wù ẹ́ kó darí ara ẹ sí. Bí báyìí la máa wà. Tó bá ṣáà ti ń bàjẹ́ fún ẹ, má expect pé àní sọ̀rọ̀ kò possible. A máa sọ̀rọ̀ àwa kọ́ la bà tiẹ̀ jẹ́. Àwa kọ́ la ṣe kí ni la bà tiẹ̀ jẹ́. A máa sọ̀rọ̀ náà. Àní sọ kí ni. A máa sọ̀rọ̀.